Authentic Yoruba TV YouTube channel, Yoruba Game Show, onídèmọdè. Tẹ́ bá ti ń gba ìbéèrè lẹ́ ó máa gba ẹ̀bùn owó ńlá lórí ètò yìí o, onídèmọdè. Adéoyè Abẹ́fẹ́ Awikonko, gbákúngbákọ̀ wẹ́rẹ́wẹ́rẹ́, èdè bàbá èdè. Ètò tuntun tó gbé jáde lélẹ́yìí o, onídèmọdè. Ẹ̀gbọ́n ta ni ó dáhùn ìbéèrè Awikonko lórí ètò onídèmọdè kó gbowó ńlá 500,000 naira. Yorùbá Game Show ni nípele jìpele lédè Yorùbá pọ́nbélé. Àṣà àti ṣe, òwe àtàṣàyàn ọ̀rọ̀. Ìbéèrè ó ti máa jáde lọ́lọ́kan òjọ̀kan. Gbogbo ọmọ Yorùbá àtàtà káàkiri àgbáyé. Ó yá kájọ máa kẹ́kọ̀ọ́, kájọ máa kọ́ gbọ́nmọ́gbọ́n. Lórí ètò tí Awikonko gbé kalẹ̀ yìí lórí YouTube, onídèmọdè. Authentic Yoruba TV lẹ́ o ti máa rí wo. Awikonko lónídèmọdè. Ta lónítùmọ̀tù tí ó dáhùn ìbéèrè gbogbo ńlá. Ìpàdé lórí ètò onídèmọdè. Kájọ máa fojú lóúnjẹ ayọ̀ jẹ lórí YouTube channel Authentic Yoruba TV látìgbàdégbà. Látìgbàdégbà ní ká ti jọ mọ́ fojú lóúnjẹ ayọ̀ jẹ lórí Authentic Yoruba TV ní YouTube. Ńbẹ̀ lẹ́tí máa pàdé Adéoyè Abẹ́fẹ́ Akanda Awikonko lórí ètò onídèmọdè para onídèmọdè ojú dàpẹ́rà. Well, kí ni tí mo fẹ́ sọ lé lórí lónìí? Ntọ́ possible kẹ́ ti gbọ́ nípa rẹ̀ ni, ntọ́ possible kẹ́ ti mọ̀ nípa rẹ̀ ni. Mo ń sọ̀rọ̀ nípa ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ ní UCH lẹ́nu ọjọ́ mẹ́ta yìí. Ńgbà tí mo rí kan nínú àwọn ọmọ Yorùbá àtàtà tí wọ́n sọ̀rọ̀ sínú fídíò wípé dojúmọ́ làwọn èèyàn ń pàdánù ẹ̀mí wọn ní UCH nítorí àìsíná, pé why tí UCH fi máa wà blackout, pé kí wọ́n wá nǹkan ṣe sí i. Wọ́n ń pe gọ́fìmẹ̀ntì, wọ́n ń pe mánéjìmẹ̀ntì sí i now. Kíní yẹn lọ káàkiri ọ̀dẹ̀ help ìyẹn jẹ́ káwọn òṣìṣẹ́ UCH kí wọ́n reflect lé lórí. Reflection wọn ń lọ wá gbé mi wá because nígbà tọ́rọ̀ yẹn ṣẹlẹ̀ ó yẹ kí n reflect lé lórí. Ẹ̀yin náà rí fídíò yẹn mi ní láti play ẹ̀ torí pé nìkan ti watermark ẹ̀. So reflection yẹn ló wá prompt mi láti fẹ́ sọ̀rọ̀ nípa ẹ̀ because to the best of my understanding ó jẹ́ kàyéfì pé UCH jẹ́ owó ná, torí pé UCH jẹ́ owó ná kọ́ ni kàyéfì bẹ́ o. Iye owó ná tí wọ́n jẹ gangan ni kàyéfì bẹ̀. Yes, iye tí wọ́n ṣe kíni, iye tí wọ́n jẹ gangan ni kàyéfì bẹ̀. Now nínú fídíò yẹn máàlù yẹn ń ké fatafata, báwo náà ṣe máa sọ hospital sínú òkun, báwo náà ṣe máa ṣe gbá, báwo náà ṣe máa ṣàwo. So mo á wò wípé ó yẹ kí n reflect lórí ẹ̀. Wàhálà yẹn ti bẹ̀rẹ̀ láti 2019 according to àwọn staff wọn, àwọn òṣìṣẹ́ bẹ̀. Wọ́n ní láti 2019 làwọn ti ń jẹ́wó. Èèlò wà ní UCH jẹ? Wọ́n jẹ 3,104,114 naira 61 kobo. Mo wá ní ngbà tí UCH nìkan bá jẹ 3,104,000,000 naira láàrin 2019 sí 2024, that is the range of 5 years. Èèlò wà ní IBEDC
Ìbàdàn electricity distribution company èlò wọn wá ń pa lórí the entire Ìbàdàn city, èlò ni wọ́n ń pa lórí ìpínlẹ̀ Ọ̀yọ́. Àwọn owó tán ń pa yìí àpò ta ní ń bọ́ sí, ta ní fi wá ṣe bísínẹ́sì gangan, èlò ní ń dápò ìjọba ń bẹ̀. Mo wá rí i pé nonsense wa lórílẹ̀‐èdè Nàìjíríà is second to none. Nonsense in what sense? Nonsense ní de wípé to the best of my understanding ilé ìwòsàn UCH one of the best ní l'Áfíríkà tẹ́lẹ̀tẹ́lẹ̀, one of the best ní. Láyé ìgbà tó dáa wọ́n ti gbé president wá láti another country láti wá tọ́jú ní UCH rèé gẹ́gẹ́ bí àrọ́bàtàn tí mo gbọ́. Throughout the federation UCH ní biggest hospital, best hospital tán lè rí fáà ẹ sí tí ìṣòro rẹ̀ máa di pẹ̀tẹ́lẹ̀. Mo rántí ngbà náà sometimes 1982 when I was in primary 2 àmúrún máa ń ṣe mí, nǹkan pè lámúrún ni kéèyàn ó sùn kẹ́jẹ̀ máa dà nímú ẹ̀. So wọ́n gbé mi lọ sí Polytechnic Hospital, níbẹ̀ náà ti rìfáà mi sí UCH. Láti UCH náà sọ pé kíní yóò fi gbogbo ara ní oògùn, ṣùgbọ́n kí wọ́n sọ fún mi kí n má máa dorí nǹkan mọ́. Àwọn ọmọdé dẹ̀kún dorí ẹja ń gbogbo ìgbà náà. Lo and behold, láti ìgbà yẹn náà ni mi ti wá dorí nǹkan mọ́ títí di sìn. Because àwọn mi máa ń rò pé gàrú ni gbà tí n bá rẹja tí ò sórí ń bẹ̀, n bá fẹ́ rẹja tí n bá ní kán górí ẹ̀ kúrò, wọ́n á rò pé àìgbéraga ni. Láti ìgbà náà ni mi ò ti jẹ́ mọ́ kán má sì sọ́bẹ̀ mọ́. Now ibẹ̀ yẹn kọ́ ni mo fẹ́ lọ. Níbi tí mo fẹ́ lọ ni wípé orílẹ̀-èdè Nàìjíríà dẹ̀ wò tí UCH fi bàjẹ́ débi pé kò wá nítumọ̀ mọ́, not only in Nigeria but even in Southwest. Àwọn tó ti ṣèjọba ológun sẹ́yìn, àwọn ọmọ ìpínlẹ̀ míì, ọmọ ẹ̀yà míì tó ti ṣe ààrẹ, wọn ò wá ka UCH kún torí ẹ̀ ni ò jẹ́ kí wọ́n náwó lórí ẹ̀. Because federal hospital ni, university teaching hospital ni. Okay o, now kálukú wá ń jìjàgùdùlù tiwọn náà. Wọ́n fi ilẹ̀ Yorùbá lẹ̀, wọ́n fi UCH lẹ̀ bẹ́ẹ̀, odolúkúrú musu. Now because to the best of my understanding ilé ìwòsàn tó jẹ́ tìjọba ló yẹ kó lẹ́sì ju o. Bó wá jẹ́ pé lóòótọ́ ìjọba tìlú là ń ṣe, ìjọba aráàlú là ń ṣe, ìfẹ́ ìlú la ní lọ́kàn, àwọn èèyàn ìlú la ń torí wọ́n ṣèjọba. Hospital ìlú ló yẹ kó lẹ́sì jù. Sorry o, ńgbà tó hospital ìlú tó yẹ kó jàǹfààní fún mẹ̀kúnnù bá wá ń sanwó ná 3.1 billion naira, kò ń ṣe mílíọ̀nù o, 3.1 billion naira, 3,104 million. Tẹ́ bá bi mí léèrè wípé owó náà wọn láti 2019 yẹn títí dì sin tán bá láwọn san 104 million naira ń tó sọ pọ́pọ̀ jù. Ẹ̀rọ ni wọ́n ń lọ mbẹ́ ni àbí kíni? Kí ni wọ́n ń ṣe? Because ìgbà tí wọ́n bá pawó náà tó máa láǹfààní àti san 3 billion naira nínú owó tán bá pa, inú ẹ̀ náà ni ó ti san sálárì. Ó túmọ̀ sí pé lára àwọn aláìsàn náà ni wọ́n ti pawó yìí, bóò ni wọ́n ṣe wá ní tax àwọn èèyàn. N tó gbé mi wá gangan nìyẹn sà, n tó gbé mi wá nìyẹn mà. Because àwọn tó pariwo pé wọn ò tán náà ní UCH, àwọn èèyàn kú, àwọn èèyàn ti ṣiṣẹ́ wọn. Mi ò ní láti ṣẹ̀ṣẹ̀ wá nítorí ìyẹn, torí pé wọ́n paná UCH kí n tún torí ìyẹn wá mọ́. Ìyẹn ti go viral already. Àwọn tí ó reflect lé lórí ti reflect lé lórí, àwọn tó yẹ kó down ti down. Òkú ọ̀rọ̀ ni tí n bá tó ẹ̀sẹ̀ wá ń sọ pé torí pé wọ́n ń paná ní UCH.
ṣùgbọ́n torí iye tí wọ́n jẹ ló gbé mi wá bó ṣe máa jẹ́ burden lórí àwọn tí ń ṣàìsàn ń bẹ̀ because ẹni tí ń ṣàìsàn kì í ṣe tìdùnnú ní fi ń ṣàìsàn. owó ẹkún ni wọ́n ń gbà ń bẹ̀ o owó ẹkún náà ni wọ́n fi ń sanwó ná ẹkún. Kí wá ní reflection government lórí ẹ̀? Is there any way tí Ọ̀yọ́ state government tó fi ń subsidize health care ní UCH fáwọn aláìsàn tí ń bẹ ń bẹ? No way. Èèyàn kàn débẹ̀ wọ́n kàn charge èèyàn bí ìgbà téèyàn fẹ́ tó engineer fẹ́ gbaṣẹ́ títì. And nonchalant attitude pọ̀ ní hospitals káàkiri. To the best of my understanding, do you know báwọn nurses àtàwọn doctors àwọn ló burú jù o? Do you know báwọn nurses àtàwọn doctors ní ọ̀láàánú lójú o? Wọ́n wicked gan o, you don't know. Àwọn kọ̀ọ̀kan ló wà láàrin wọn tí wọ́n nice, they don't care. You will now be asking yourself, mi wàá mọ reason tó tún fi ń béèrè lọ́wọ́ rẹ pé kí ló dé tán fi burú. Ó yẹ kó mọ̀ pé ẹni tó lè mú abẹ́rẹ́ dání tó lè kì í bọ̀ yẹn ń dì í yóò dájú díẹ̀. Ẹni tí yóò mọ̀ ọbẹ̀ dání tí yóò fi lakùn ọmọ làkejì ó gbọ́dọ̀ dájú díẹ̀. So èmi àti ẹ ò ní láti ẹsẹ̀ máa wá lọ káàkiri pé kí ló dé tán fi burú kí ló dé tán fi nature wọn ni, but at least ìyẹn máa ń fi wọ́n ọmọlúwàbí díẹ̀ kúnṣẹ́. Sorry, because iṣẹ́ ẹ̀mí níṣẹ́ doctor àti nurse, iṣẹ́ ìfẹ́ ńlọ yẹ kó jẹ́, iṣẹ́ abiyamọ ńlọ yẹ kó jẹ́. Because àwọn làkọ́bí Olódùmarè. Ẹ sọ pé mi Àkàndá sọ pé àwọn doctor àti nurse làkọ́bí Olódùmarè, àbí tọ́lọ́run ọba ni láti dá àyàn sílé ayé, tàwọn doctor àti nurse ni láti preserve èèyàn. Kí láìsàn tí ń ṣe wọ́n á dictate ẹ̀, kí ni mẹ́yọ̀ tó yẹ kó take wọ́n á dictate ẹ̀, wọ́n á sọ fún ẹ, wọ́n á prescribe oògùn, wọ́n prescribe abẹ́rẹ́. Tán bá sì ti fún ọ lóògùn tán fún ọ lábẹ́rẹ́ tí ń ṣe ó sì máa lọ díẹ̀díẹ̀ yóò sì pòórá. Ntòògùn ọ̀bá ràn tábẹ́rẹ́ ọ̀ràn wọ́n dẹ̀ ṣiṣẹ́ abẹ fún ọ yóò dẹ̀ lọ. So kò síṣẹ́ ìbí tó jù bá ń lọ, kò síṣẹ́ ìfẹ́ tó yẹ kó jù bẹ́ẹ̀ yẹn lọ, ó yẹ kó reflect. They shout at anybody, they talk to anybody anyhow. Mo rántí nígbà tọ́rẹ́ mi wà ń bẹ̀, Olúkáyọ̀dé Adébóyè of blessed memory. That was 2005. Mo wà ń bẹ̀, wọ́n náà fẹ́ ṣe test fún, wọ́n ti ṣe like 16 different tests. Ọjọ́ yìí wá sọ pé bí ń pa wọn. Àwa ní kí ló fẹ́ jẹ, wọ́n á lò wọ́n jẹ yán, wọ́n á dé tàwọn wá sọ fún sísá ẹ̀ àǹtí Sayọ̀. Mo ní Káyọ̀dé ló ń fẹ́ jẹ yán, inú wọn wá dùn. Wọ́n ní tètè bá ń lọ kàǹtìn bá ń gẹ̀ẹ́tì yán fún. Mo wá dé kàǹtìn wọn ní òsì yán mọ́, ó ti bọ́ sí ìrọ̀lẹ́. Kí ló wà wọ́n ní jollof rice. Wọ́n á pe Káyọ̀dé, ẹ lọ́ọ̀ rẹ̀ wọ́n ní òsì yán mọ́, ní kí ló wà? Mo ná ní jollof rice àti mọ́ínmọ́ín máa ra ń sá jẹun. N bá ra jollof rice àti mọ́ínmọ́ín fún un. Mo wá gbede wá ń jẹun, dókítà kan wá kọjá, Mr. Adébóyè, so rice lẹ́ ń jẹ àbí? Tán bá ti ṣe test yẹn fún yín lọ́la tán bá ti rí nǹkan kan ojú yín máa já. I was like, ń ló burú láti wá bá wípé Mr. kíní o wàá kò ní wàá fò kò yẹ kẹ́ ẹ jẹ rice o, because ẹni tẹ́bi ń pa kò ti jẹun láti àìmọye ọjọ́. We were like bóyá torí pórí mi lára ẹ̀ ṣe yá láti jẹ inú gbogbo à ń dùn.
mi wá jẹ́ kẹ́ni yẹn ló máa ní sà ẹjọ́ ẹ wá ṣé kò gbọ́dọ̀ jẹ́ ráìsì ni wọ́n ní ò gbọ́dọ̀ jẹ́ because wọ́n náà discover nǹkan nínú ẹ̀ ní ó dáa kí wàá lọ gbọ́dọ̀ jẹ́ wọ́n ní kò gbọ́dọ̀ mú jògì lọ pé tí ó bá dẹ̀ fi máìmáì mú kì í so dídí máìmáì ni ó jẹ bíi síbí méjì síbí mẹ́ta péré kò gbọ́dọ̀ jù bẹ́ẹ̀ lọ. So I was like kí ló wá burú nu kókó ṣàlàyé fún wa bẹ́ẹ̀ why nonchalant attitude o mọ̀ pé níta láìsàn rẹ ti ń jẹ yóò affect tiẹ̀ and you could not tell him pé àkómọ̀ jẹ́ o kò ní sáré láǹfààní o yóò affect test tán fẹ́ ṣe fún o ṣé tó máa sọ pé nǹkan affect test tán fẹ́ ṣe fún yẹn ṣé èèyàn wà fagídí jẹ́ so téèyàn bá lọ sí hospital ò ní gbàdúrà kí nǹkan ṣe ọ́ ò ní gbàdúrà kí nǹkan ṣẹni tó súnmọ́ ọ tí wàá wà lọ sí hospital ilé náà ni ọlọ́run ó wò pẹ̀lú àwọn tí ń bẹ nílé ìwòsàn lọ́wọ́ ìbáàjẹ́ usage abilẹ̀ anywhere sir ma ẹsẹ̀ ara yín lè fi rìn wọlé ìwòsàn wọn ní gbé ń jáde wọn ní fi bẹ́ẹ̀dì tí ń jáde lágbára ọlọ́run àlàáfíà ìlera pípé omi ara àtẹ̀jẹ̀ ara yín ọlọ́run ó dá padà lákọ̀tún kò sẹ́ni tó wù kó ṣàìsàn kò wù í bẹ́ẹ̀ kò dẹ̀ wù ọlọ́run bẹ́ẹ̀ ayé ní dààmú ọlọ́run tó wò kì í ṣajákájá ntọ́jú àwọn tí ń tọ́jú aláìsàn míì ń rí lọ hospital bẹ́ẹ̀ èèyàn bá sick èèyàn lè fẹ́ mọ́ lọ hospital pé kó mọ̀ wọ́ọ̀rì tó bá délé màmá kí ẹ. so káfíyẹn reflect papọ̀ lórí ti ọ̀rọ̀ náà ti ń bẹ ní usage ọ̀dà èèlò wà ní usage san nínú gbèsè tí ń bẹ lọ́rùn wọn ẹ jẹ́ sáré gbàṣẹ́jú kan lọ́wọ́ yín God bless you. ìwúrí ọdún tuntun níbi tá a ti máa ń tọrọ ohun tá a fẹ́ tẹ́lẹ̀ dọ̀ ó sì máa fàṣẹ sí ní wàrà ṣe é sà tọdún yìí tó ti wọlé dé o. ọ̀wọ́n ní ọmọ aṣẹ́gilájẹ́ ẹ̀là àwòrí ọmọ làkúlà sọ̀rọ̀ ọ̀gbìngbìn kan gbogbo wọn gorí ìrókò wọn ń pariwo ajé tantan gbogbo ẹ̀dá yìí pátá tó fẹ́ bẹ́gbẹ́ pé làlùyọ lẹ́nu iṣẹ́ ò fẹ́ máa rí tajé ṣe kó o ṣòwò kó o bóde pàdé ìṣègùn ọ̀tá lójú ayé àti lójú ọ̀run ẹni tó ń wá ọmọ lọ́jọ́ tó ti pẹ́ ìjákulẹ̀ lórí ìwé ìrìnnà ní gbogbo ìgbà ò ti ń rí jẹrí mu tẹ́lẹ̀ ṣàdédé ní gbogbo nǹkan lọ́bìrìbì tètè máa bọ̀ níbi ìwúrí ọdún tuntun yìí èyí tó máa wáyé fún ọjọ́ mẹ́rìndínlógún gbáko ní December ọdún tá a wà yìí kó o wá tọrọ gbogbo ohun tó fẹ́ fún ayé rẹ ní ti dáadáa káwọn alálẹ̀ ó sì máa fàṣẹ sí lójú ẹsẹ̀ àwọn tó wá lọ́dún tó kọjá ohun tí wọ́n fẹ́ ti tó wọn lọ́wọ́ wọ́n ti ń gbé ìgbésí ayé ìrọ̀rùn báyìí ìwọ náà má ṣàfira ẹ̀ wá gbọ́ o ẹ̀yin tẹ́ bá wà lọ́nà tó jìn lórílẹ̀‐èdè Nàìjíríà àtẹ̀yin tẹ́ wà ní èyíkéyìí orílẹ̀‐èdè ní Áfíríkà tó fi mọ́ ẹ̀yin tẹ́ wà nílùú òyìnbó tẹ̀lé ráàyè wá síbi ètò yìí físíkàlì ẹ̀ má fòyà ṣẹ́rí bí ìwúrí ọdún tuntun yìí bá ti ń lọ lọ́wọ́ ní December a ó máa ṣe fídíò kọ́l pẹ̀lú yín tí kálukú dẹ̀ máa ṣe ìwúrí rẹ̀ lẹ́yọ kọ̀ọ̀kan ní èmi kan ìwọ kan tó lóyìnbó ń pè ní one on one táṣe ó dẹ̀ máa gùn lójú ẹsẹ̀ privacy yìí jẹ́ wá lógún gidi gan ni o àwọn tí yóò máa súre fáwọn èèyàn níbi ètò yìí mímọ́ ni gbogbo wọn wà àwọn alálẹ̀ ló ń gbẹnu wọn ṣàṣẹ elédùà ló fi ṣẹ́ rán wọn ó yá tó bá wà ní Nàìjíríà tàbí any country ní Áfíríkà bó sì jẹ́ lóyìnbó ló wà tètè pé àwọn hotline wa yìí kó book sílẹ̀ +2349 1504 91170 tàbí +2349 1504 91169 tó fi mọ́ +2347 0318 54347 ẹ̀yin tẹ́ ẹ bá wà ní ìpínlẹ̀ Ògùn àtàgbègbè ẹ̀ lè kàn sí ilé iṣẹ́ wa láti lọ book a wà ní number 55 OEA compound along Old Ondo Benin Express Road adjacent Bena Farm Junction Ìjẹ̀bú Ìlẹsẹ̀ nípínlẹ̀ Ògùn tàbí kẹ́ ẹ kàn sí OEA Herbs and Scrub Spices lórí Facebook @OEA_Abba lórí Instagram wẹ́bsáìtì wa ní www.oea/abba.com email address wa ní appscrubs2019@gmail.com níbi ìwúrí ọdún tuntun tó máa wáyé ní December ọmọọba Ọlámilékan Olówu aláṣẹ OEA Herbs and Scrub Spices ló wí pé tèmi tiẹ̀ ò ní ṣòro ṣe o èéṣẹ́. Adéoyè abẹ́fẹ́ Awikonko ó tún dé lórí ìkànnì yìí o authentic Yorùbá TV YouTube channel Yorùbá Game Show onídèmọdé tẹ́ bá ti ń gba ìbéèrè lẹ́ ó máa gba ẹ̀bùn owó ńlá lórí ètò yìí o onídèmọdé. Adéoyè abẹ́fẹ́ Awikonko gbákúngbàkọ̀ wẹ́rẹ́wẹ́rẹ́ èdè bàbá èdè ètò tuntun tó gbé jáde lélẹ́yìí o onídèmọdé ẹ̀gbọ́n ta ni ó dáhùn ìbéèrè Awikonko lórí ètò onídèmọdé kó gbowó ńlá
500,000 naira. Yorùbá game show ni nípele jìpele lédè Yorùbá pọ́nbélé. àṣà àti ṣe òwe àtàṣàyàn ọ̀rọ̀ ìbéèrè ó ti máa jáde lọ́lọ́kan òjọ̀kan. gbogbo ọmọ Yorùbá àtàtà káàkiri àgbáyé ó yá kájọ máa kẹ́kọ̀ọ́ kájọ máa kọ́ gbọ́nmọ́gbọ́n lórí ètò tí Awikonko gbé kalẹ̀ yìí lórí YouTube. onídèmọdè Authentic Yorùbá TV lẹ́ ó ti máa rí wo. Awikonko lónídèmọdè ta ló ní túmọ̀ tó tí ó dáhùn ìbéèrè gbogbo ńlá. ìpàdé lórí ètò onídèmọdè kájọ máa fojú lóúnjẹ ayọ̀ jẹ lórí YouTube channel Authentic Yorùbá TV láti gbàdégbà. Authentic Yorùbá TV náà lẹ́tì mọ́ bá mi pàdé lórí onídèmọdè. God bless you. Now lórí ọ̀rọ̀ tí usage tá n bá bọ̀ pápápá kásáré fẹnu ẹ̀ gúnlẹ̀. mo ní èlò ni usage ti san nínú gbèsè wọn. so far wọ́n ti san 2,916,567,724 naira 27 kọ́bọ̀. Okay. lélẹ̀ tó túmọ̀ sí wípé gbèsè wọn tó kù kò pọ̀ mọ́ rárá. ìbéèrè mi ni pé now to date ni wọ́n ti san 2 billion plus yẹn almost 3 billion. gbèsè wọn tó kù wá kù 392,075,161 naira 5 kobo. 392 million naira. na money o. kí ni criteria táwọn IBEDC ń wò tí wọ́n fi charge wọn lówó ná? I need to know. I need to know. We need to know. How many days náà fi ń múná yẹn wá láàrin ọ̀sẹ̀? A gbọ́dọ̀ mọ̀ wákàtí mélòó náà fi ń fún wọn níná láàrin ọjọ́ kan. Ìyẹn túmọ̀ sí pé àjọ oníná mọ̀nàmọ́ná kan extort every one of us ní. Discretion wọn lásán ni wọ́n ń lò. Ọ́fíìsì pọ̀ nínú usage o. Ẹ kàn búyè kan fún wọn. Ẹ fún 200 million naira. Ẹ fún 100 million naira. Ẹ fún 20 million naira. Lówó ná lóṣù. Kí wá náà fi náà yẹn ṣe wọ́n ń jẹ́ ni? Àbí náà ń jí aláìsàn tó ti kú? Ṣé náà ń wò yẹn sàn bẹ́ẹ̀ ni? Lẹ́yìn àwọn tó wà ní wọ́ọ̀dù tán bá fẹ́ gba fáànù, mélòó nu wọn gan-an wá ń tan fáànù fún? Wọ́ọ̀dù bí tán ti ń bímọ wọn ìtàn fáànù ń bẹ̀. So kò yé mi. So wọ́n ní láti October ni wọ́n ti jáná wọn. So ìyẹn ló wá fà á tí October 26, 2024 ni wọ́n disconnect iná wọn. So now pẹ̀lú gbèsè tí wọ́n jẹ, ṣé federal government ti pay attention sí? Kí ni ìgbésẹ̀ tí federal government gbé lórí ẹ̀? Sódùn mọ́ wọn iye tí wọ́n ń san fún power holding IBEDC sọ́nọ́mà so wà considerate so wetin gbọ́ so make sense. Hospital jẹ́wọ́ ná 3 billion plus. Ẹ má bínú o, jẹ́ kàyéfì fèmí ni o, because lérò ọkàn mi mo kọ́kọ́ wò wípé sáwọn tó wà ní IBEDC ṣé èèyàn náà ni wọ́n ṣá àbẹ́ranko? Ṣé èèyàn ni wọ́n àbẹ́ranko? Because bó bá jẹ́ èèyàn ni yóò wò pọ̀ hospital làwọn fẹ́ charge níná, làwọn fẹ́ charge lówó. Yes, bó bá jẹ́ èèyàn gidi lọ́jọ́ ga wọn, tó bá jẹ́ èèyàn gidi làwọn tí wọ́n bẹ̀ ń bẹ̀. Èèlò ni wọ́n ń charge hospital yẹn, kí náà fi ń charge wọn lówó? Ṣé iye bọ́ọ̀bù ni
àbí iye wọ́ọ̀dù tó wà ń bẹ̀ àbí iye story building tó jẹ́ àbí iye offices tí ń bẹ ń bẹ̀ kí náà fi ń charge wọn lówó ná tó fi tó bẹ́ẹ̀. tán bá wá ń sanwó ná láàrin 2019 sí 2024 tó jẹ́ 3,104 million naira plus èèlò gangan ni wọ́n realize lọ hospital yẹn ìlú náà pa ń bẹ̀ torí ẹni tí yóò san 2,916 million fún iná mọ̀nàmọ́ná nìkan èèlò ni wọ́n yà sọ́tọ̀ fún dísù because wọ́n ní generator káàkiri láwọn offices tó ń power offices tó ń power theatre wọn èèyàn gbọ́dọ̀ tẹ̀bà tí iná ọba fún operations ìyẹn jẹ́ yẹn ní ṣu o olóko ọmọ gbé tiẹ̀ ní o. so èèlò ni wọ́n ń pa tí wọ́n fi inú ẹ̀ náà ti ń san sálárì wọn èèlò ni wọ́n ń remit fún ìjọba wo ní gbowó lọ wọn gbogbo àwọn ìbéèrè yẹn ń fẹ́ ìdáhùn well Akanda bá a wí tòní tọ̀la kẹ́ni mọ́ ní òní torí ẹ̀kọ́ jáwọ́ ìjọba kò sófin kọ̀rànkà kò sẹ́ni tí ó sófin àjẹ́ ìjọba sófin kọ̀rànkà tá a wá ní yóò sófin àjẹ́ lọ́pọ̀ gbà a nígbàgbọ́ pé ìjọba nìṣòro wa ó go beyond ìjọba lọ́pọ̀lọpọ̀ gbà wọ́n privatize NEPA ó di power holding ó di IBEDC oríṣiríṣi ta ló wà ní ìcháàjẹ ta ló rà á kí ni tónítọ̀ fi ń béèrè owó kí ló fi ń gbowó lọ́wọ́ wa kí ló ti prepaid ọ̀kárí ibo là ń bá yàrá já lórílẹ̀‐èdè Nàìjíríà àwọn wo ló wà ní ìcháàjẹ so Akanda ló rọ̀rọ̀ lẹ́nu bíi tẹjọ́ gbèsè tí wọ́n ní ńlẹ̀ ṣá lọ́dọ̀ NEPA 392 million naira 392 million 75,161 naira 5 kobo usage ọlọ́run bá ń san o ọlọ́run lọ́mọ bí ṣe ń bá ń san tẹ́lẹ̀ o so àdúrà kan tẹ́mi ọkàn gbà ni pé àwọn èèyàn tí wọ́n ń wá tẹ̀ ń gbowó lọ wọn tẹ́ fi ń san ọlọ́run ní jẹ́ kán lè wá mọ́ lágbára ọlọ́run ní fàìsàn ṣe wọ́n o àìsàn tí ó gbé adé usage kọ́ lọ́mọ jàre o àìsàn tápá paracetamol ò bá ní ká ọlọ́run ní jù ṣe wá ẹni ó wà lálàáfíà ọmọ yìí lọ ilé ìwòsàn kó lọ kẹ́kọ̀ọ́ lọ police station kó lọ kẹ́kọ̀ọ́ lọ sọ́gbà ẹ̀wọ̀n kó lọ kẹ́kọ̀ọ́ ìjàmbá ò ní ṣe wá ọlọ́run ní fi sanra wa dè wá gbogbo ẹ̀yin tẹ́ wà nípò àìsàn ọlọ́run mú ìlara dá lágbára ọlọ́run ẹ̀ ní nànánú o Akanda ló rọ̀rọ̀ lẹ́nu bíi tejò ọ̀tán lẹ́nu ó tún kù kún àgbà o ẹ like ẹ follow page mi lórí Facebook Awikonko live ẹ subscribe sí YouTube channel mi Akanda ọ̀rọ̀ Awikonko TV fún onídèmọdè authentic Yoruba TV fún ewì Awikonko TV bákan náà Yoruba TV àná Olódùmarè onífẹ́ nìkan kan wá sílẹ̀ tẹ́ bá ní nǹkan pàtàkì tẹ́ fẹ́ kájọ sọ ẹjá sọ lórí WhatsApp +234 904 851 9362 +234 904 851 9362 èdè àti àṣà Yorùbá ò ní wọ mi orílẹ̀-èdè Yorùbá ò ní dàrú ìlú ẹnìkọ̀ọ̀kan wa yóò tòrò mẹ́nẹ́mẹ́nẹ́ àjùwàṣe. Adéoyè abẹ́fẹ́ Awikonko ó tún dé lórí ìkànnì yìí o authentic Yoruba TV YouTube channel Yoruba Game Show onídèmọdè tẹ́ bá ti ń gba ìbéèrè lẹ́ ó máa gba ẹ̀bùn owó ńlá lórí ètò yìí o onídèmọdè. Adéoyè abẹ́fẹ́ Awikonko gbákúngbákọ̀ wẹ́rẹ́wẹ́rẹ́ èdè bàbá èdè ètò tuntun tó gbé jáde lélẹ́yìí o onídèmọdè ẹ̀gbọ́n ta ni ó dáhùn ìbéèrè Awikonko lórí ètò onídèmọdè kó gbowó ńlá
500,000 naira. Yorùbá game show ni nípele jìpele lédè Yorùbá pọ́nbélé. àṣà àti ṣe òwe àtàṣàyàn ọ̀rọ̀. ìbéèrè ó ti máa jáde lọ́lọ́kan òjọ̀kan. gbogbo ọmọ Yorùbá àtàtà káàkiri àgbáyé. ó yá kájọ máa kẹ́kọ̀ọ́ kájọ máa kọ́ gbọ́nmọ́gbọ́n. lórí ètò tí Awikonko gbé kalẹ̀ yìí lórí YouTube. onídèmọdè Authentic Yorùbá TV lẹ́ ó ti máa rí wo. Awikonko lónídèmọdè. ta ló ní túmọ̀ tó tí ó dáhùn ìbéèrè gbogbo ńlá. ìpàdé lórí ètò onídèmọdè. kájọ máa fojú lóúnjẹ ayọ̀ jẹ lórí YouTube channel Authentic Yorùbá TV látìgbàdégbà.